40 ọ̀kadà tí ò níbi tẹ́ yóò fi gáàdì ara tó ẹgbẹ́ mi bá ti ń ṣẹlẹ̀ èèyàn ń kú náà nù ni òun náà tún fowó kún. nígbà wọn ti ń gbọ́ pé mínímọ̀ wọn ò fowó kún wọn òun òṣìṣẹ́ o nǹkan sì ti ń wọ́n àwa tálíkà wa ń kọ́ àwa mẹ̀kúnnù ta làwa fẹ́ jà fún ẹ dákun ta ló fẹ́ gbìjà wa báyìí ẹ wá wà wọn aláṣẹ wa lára epo wọ̀nyí inú omi ọmọ ọdún nígbà epo tó wọn torí inú àwọn tí ń jí epo ní wà láwọn àwọn aláṣẹ Nàìjíríà wa ọ̀pọ̀ nu wọn tó pé owó epo ló fi dolówó ọjà lè pẹtrol lè dolówó Nàìjíríà àwa sì wà ń bẹ̀ ẹ bá fowó kún owó tó lọ ní sàwọn èèyàn máa sọ ní kílódé èyí ṣe èyí tí mo kó lé mo tí wọ̀ tán ná ẹ máa gbọ́ nǹkan èyí tó ń kó lé òun tí wọ̀ tán ná NEPA à ń gbà wọn fowó kún inú ẹni tó jẹ àràmù jù láyé NEPA jẹ kan kọlọ́n kó sànù wọn àwọn nọ́mbà 1 wọn ò ní tan náà àdúgbò mi lọ́sẹ̀ méjì wọ́n sì mú bíìlì wá ẹ wo haramu èéṣe tá a lè jà àìlèjà ni Haúsá rẹ́dí àti jà Yíbò rẹ́dí àti tán síbẹ̀ Yorùbá ní ọ̀gbọ́ Ọlọ́run náà ló kú dá Nàìjíríà ó sì rán bí òṣìṣẹ́ àrùn Nàìjíríà àwa Yorùbá lákọ̀ọ́padà ìnìyà yìí fi ń jẹ yá lọ báyìí Yíbò ṣe tán ká pín Haúsá ṣe àwọn ọ̀fẹ́ ká pín àwa Yorùbá rẹ́dí ká pín bá a bá pín ọ̀dà ebi ká máa lọ ra tí kálukú bá níní ẹ̀yin kan ò ní jẹ́ gàba àwọn aláṣẹ wa ní Aso Rock àwọn ọ̀fẹ́ ká pín torí tá a bá ti pín àdánwò de wọn ò ní rí tí wọ́n ń ṣeun ṣe mọ́ àìwá lè jà àìlèpọ̀ yá ẹjẹ́ àdálẹ̀ ni wọ́n mú ya jẹ àwọn mẹ̀kúnnù làwọn fi rí ni wọ́n ń fọ́ àgbọn ilé rí iwájú níjọ́ tí Fẹlá ń kọrin àkọ́kọ́ ń jó ni àmọ̀pọ̀ orin ní ń kọ́ orin náà ẹsẹ̀ wá háyé nísìn ní pé suffering and smiling nígbà tí wọ́n ní we don't want talk we don't want fight we don't want die àti àfẹ́ kú àfẹ́ sọ̀rọ̀ àfẹ́ jà níjọ́ tí ń kọrin ni ẹ̀rí orin Fẹlá ẹ̀rí pé kọ̀ ya mọ̀ra ń gbòòrò bí orin àwọn yòókù ẹ̀rìn fagẹ̀ tó rí ó ti kọ àwọn kan sílẹ̀ nísìnyí ègbé jáde níjọ́ títí ń kọrin ẹ̀ àwa ṣe bí ńgbà tí ìgbọ́n tí ń gbà tó we don't want fight àtàwọn pé kí ni à ń wí àti tí ń wí pé ìyà yóò jẹ wá gbà torí pé we don't want fight we don't want die we don't àti tí ń wí pé àfẹ́ kú bẹ́ẹ̀ ni àfi ká jà ká sẹ̀mí lófò. àkìkìtàn lórúkọ ńlá ọba alágbára ńlá tó sọlé ayé ró ẹgbẹ́ tí ń gbé ní kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ láláwù mi ẹlẹ́bùrú ìkẹ́ àríran àlà ọba ńlá ayérayé gbọ́dìyàn ọ̀nà là pérégedé ní tiẹ̀ Ọlọ́run mi olómi nínú àmọ́ àgbọ̀ngbẹ ọba tó rọ̀jò fọ́ọ̀mù aráyé ọ̀kàǹkà bíi ti kàǹkà ọmọ ọmọ rírí mọ́mọ́ ọba tẹ́rẹ̀ẹ́rẹ́ kárí ayé ubangidi rẹ̀ Elédùmarè ìlànà ìwọ lọ́ba tí ó pa ní ti mo ti gbà wẹ̀ títí ọ̀run mi ti gùn wò ọ̀nà wo á ní wọ́n gbà tó fi ṣàánú mi mo ti ṣàdúrà títí tẹ́mi ó ti gbọ́ mo ti gbà wẹ̀ títí ọ̀run mi ti gùn wò ọ̀nà wo á ní wọ́n gbà tó fi ṣàánú mi. ọba ayérayé dákun ṣàánú mi ìgbésí ayé mi ọ̀dọ̀ ọwọ́ rẹ̀ gbàdúrà mi káyé má ṣe yẹ̀yẹ́ mi sọ̀rọ̀ mi dayọ̀ káyé má ṣe kàtọ́ mi. mo ti ṣàdúrà títí tẹ́mi ó ti gbọ́. لامرئ إن لم تعينه كفاه. ẹ jẹ́ kí bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. àwọn máa ń sáré owó tí wọ́n pa ni
gbogbo èyí tán ṣe ìtorí ọlọ́ngọ́ba torí kó lè tà la ilaha illallah àbá tó ní owó pọ̀ ìgbà ló nígbà lò insha Allah. ẹ wo Abdulwahid Ariyo bàbá gbé máìkì lọ́wọ́ ní sìnkú gbogbo bó o ti ń dà wá kí látara tó ń dà wá jẹ tó ń to ètò yìí ṣe wá sí a sì tún máa gbádùn ẹ ńgbà tó kéwú tó sì yanjú àmì kéwú yìí bàbá wa Zakariya wọn bá yẹn dúpẹ́ o àríkéwú yọ ẹlòmíì kéwú yìí bẹ́ẹ̀ ti ké àmọ́ ń bi àìdùnnú sẹ́ni títí ẹ̀ dáa yóò máa gbé ẹ̀wù bàbá ọba ìyá tán léra wọn ni. Allah. bí ọba máa sọ̀rọ̀ psychology ẹ̀ máa wò ó bí Abdulwahid Ariyo ti ń pariwo tó nípa orin Ọlọ́run bẹ́ẹ̀ ni mi ti ń pariwo tó yìí ó sì sara ẹlòmíràn pariwo kankan àmọ́ bí ẹ̀gàn bí à ń tẹnu bọlẹ̀ sọ̀rọ̀ ọlọ́rọ̀ báyìí bí à ń sọ̀rọ̀ tí ò yẹ ká gbọ́ lẹ́nu pé wọn náà ń wá mímọ́ yóò máa joro yóò dàbí bẹ́líìtì. ìkẹ́ dọ̀là tó gbé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ dọ̀là tó gbé. ẹ farabalẹ̀ ìkẹ́ dọ̀là tó gbé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ bí n bá ń ṣàdúrà bàbá mi èmi èmi kéèyàn máa wọ ọ́nlẹ̀ bí àgbà nbẹ mo ti ṣe rí rẹ mi èyí tẹ́yìn báyìí ṣe lára mi arúgbó àti àgbà yìí lẹ ti ṣe èmi kọ́ ẹ wá bí n bá ń ṣàdúrà bàbá mi ẹ wí dáadáa ni. ìkẹ́ dọ̀là tó gbé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ ọ̀yà. ìkẹ́ dọ̀là tó gbé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ dọ̀là tó gbé àlàáfíà lọ́pọ̀lọpọ̀. bàbá búdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfáwà dáadáa. nígbà ìdágúrè ara ń wá mi kí lọ́jà rọ̀ wá mi ntọ́jà rọ̀ wá mi mo rí ní bàbá wa Zakariya ọlọ́wọ́n wọlé àbátẹ tara wọn jáde ìjọ yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bá anabi bá wo tọ́ba wo àwọn àlè ọmọ rẹ̀ báyìí anabi àná Allahumma zidna wala tankusna bẹ́ẹ̀ lọ́wọ́ ó ṣe fún yín. amina. mo ti fẹ́ kórí fún yín mo ti dúró yìí ọlọ́mọta jòrí bẹ́ẹ̀ fèmí náà. àmín. ẹ máa sọ èèyàn o èèyàn ọ̀dá o níyìn náà mo ti kéwú tí mo fẹ́ ké lónìí. èèyàn ọ̀dá. Allah. mẹ́ta lẹ̀dá eléri ibú Imam Shafi ló jẹ́ àmà eléri ibú aláníyàn bú eléri ire aláníyàn rẹ̀. Allah. gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ wá wo Bukhari Musa ọlọ́run jọ da fún yín. amina. àmín. Alhaji Dr. Abdulwahid Ariyo ìyínsọ́jọ́ tá a pàdé yànnà àpájà mọ́tò mìíràn wá ṣe wá sí fáwọn àgbàlagbà sẹ́ni bàbá wa yìí lágbà ṣe wá sí fún. ẹ̀wùjọ wọn ti ń bá ayé bọ̀ wọ́n sin ọlọ́run fa irun dúdú sì di funfun. ṣé àwọn làwọn yóò pa wá ṣe wá sí fún. ẹ̀yin ọ̀dọ́ lọ́lọ́run ní mi sí ẹ̀yin lọ́la àwa yín láàjọ lu ọ̀la àmọ́ àbáwọn yìí àwọn máa ṣàdúrà fún wa lẹ́sìn bọ́lọ̀ mọ́jà ṣáájú àwọn ẹ̀yin lẹ́yìn Buhari wa bá sọ̀rọ̀ àbáwọn Zakariya ẹ̀ tún fi kan kún àríkéwúyọ̀ wàláyé ẹ̀jẹ̀ wo kọ́ yín ìmọ̀kẹ́ mọ yahoo ṣe jẹ́ o ráyé yàtú ẹ̀rí gan àti ọba bá fi yahoo ṣe ha ẹlẹ́gbọ̀n yorùbá ní Muhammad sallallahu alayhi wa sallam. inú àfa dùn sáà nẹ́bì dé gbogbo àfọ ọmọ pé inú òrùn làwọn wà ọlọ́wọ́n wọlé nẹ́bì náà ọlọ́wọ́n ní payín rẹ. amina. ọlá àfa mi wájú ọlọ́run. àmín. bá Dr. Abdulwahid Ariyo ní tí wọ́n ní wínà ni pé revenge ẹ̀san ǹjẹ́sán bẹ ẹjẹ́ abira wa ẹ̀san bẹ ọlọ́wọ́n òbí ọmọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد أبدا قولي ọlọ́run ní èmi ọlọ́run kul huwa Allahu ahadu ẹyọ kan ni mi o Allahu samadu ẹyin yọrọ bíà Allahu samad
ọba àrùnú kan lèmi ọlọ́run o ẹni tí ó sàbùrù nù yín èmi ọlọ́run náà ní òrònú kan ẹni tí ó ṣèrèrè nù yín èmi ọlọ́run ní òrònú kan ẹni tí ó ba tẹ̀dá ẹgbẹ́ ẹ̀ jẹ́ èmi ọlọ́run ní òrònú kan ẹni tí ó tún téèyàn ṣe èmi ọlọ́run ní òrònú kan. Kul huwallahu ahadu. ọ̀kan ni mí aṣọ ni mí n ò ní kankan ẹyọ̀kan ni mo jẹ́ níwájú lẹ́yìn lọ́tún lọ́sì. Allahu samadu. ọba àrùnú kan sì ni mí. Lam yalid wa lam yulad. mo bí bá ẹnìkan ò bí mi gbogbo wa lálẹ́ ni ó bí wa èmi ọlọ́run ò ní kódà walam yakun lahu kufuwan ahad. Walam yakun lahu kufuwan ahad. walam yakun lahu kufuwan ahad. Allah irú èmi ọlọ́run ò sì símbò mí irú mi ò símbò mí Allah ẹyọ̀kan yín náà lèmi ọlọ́run ẹ jẹ́ máa yẹ gbogbo wa yìí ẹ fọkànbalẹ̀ yín jáde ẹyọ̀kan yín náà sì lèmi ọlọ́run ẹ wá wo ntẹ́mi ọlọ́run darí ẹ wọ́n bá ti pọ̀ yìí àwọn àbàdàn ń bẹ ń bàdàn wọ́n sì ń jẹ wọ́n sì ń mu ìjẹ̀bú ń bẹ níjẹ̀bú wọ́n sì ń jẹ ìlọrin ń bẹ ńlọrin à ń jẹ amú bó tiẹ̀ fẹ́ bó ti pé kò sí ìlú tó tó a mọ́ lẹ́yìn maka gan bí ẹ bá ti kọ́ la bẹ́tì àtìkì ìlọrin bẹ́ẹ̀ sàgbà maka Allah tọ́ra àlè dá yàpá ńlọrin abámúyàn ní ìnísìn àwọn mẹ́riwo wọ́n sọ náà sí nísìn yóò jóná àwòlé sí ńlọrin ẹ̀fílẹ̀ rọra lu olè ní ẹ̀sà fílẹ̀ ẹ̀fílẹ̀ ńlọntì ẹnu èmi ọlọ́run kò sírù mi ń bò mí mà bàbá Abíọ́lá ẹgbẹ̀rún Abíọ́lá ń bẹ láyé wọ́n lówó bóun náà ti ní ó sì ju tiẹ̀ lọ bàbá ló bá lu àwọn tó já kí olú lọ ń bẹ nínú ọba tóun ló tún wárí pé tó a lè sà kábíyèsí bákì olú ti tóun ẹ wá tún dé àgbè wò àfa sì ń gbé àfa mi yẹn bá dá wàhálà lẹ́nu àfa kọ̀ọ̀kan ọmọ ajá ẹ̀hún kéwù mbẹ́lẹ́gẹ́ yín àkẹ́nìkan madrasatul sèrọ́ bùkúlì àwùsù ọ̀rọ̀ bá marí kéwù kàmá ìwé sáfà ó fèlè nu bí kéwù ti lè nu ìwọ́tọ̀ bá wà rẹ̀ gbẹ̀ tí ń bẹ́ ń ta tó ń bá ń gàn ó ń sèrè ni ìwọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni gbọ́dọ̀ wọ́n parí sí òun lóra náà lọ́nu Buhari lọ́nu bọ́ọ̀bá ti ń gan àfa alásàlátù yín òun ṣe rẹ̀ ni sóhun tiẹ̀ rẹ́gbẹ́ kójọ náà ǹjẹ́ wo rí tiẹ̀ kójọ ǹjẹ́ òrè yẹn jíṣẹ́ fún ǹjẹ́ wọn ó pè ọ́ wọ́n ṣe wá sí fún ara rẹ̀ àwa lu ayé àwa yí a lò ọlọ́run bu àwọn kan ó burú àwọn babalágége ó burú àwọn alájẹ àgbà ó bu àwọn èèyàn bẹ́ẹ̀ alábìdún ni kò kéwú kò béèrè ni ìkókóró ni mìíràn sàlọ́jà gbọ́rọ̀ ni àfa àbùbé ni tántánmá ni gbogbo wọn bẹ́ẹ̀ ó gbé wọn ayé ni ẹ lọ́ọ́ lò ọwọ́ ayé àwọn kan ẹ lò díẹ̀ tó bá yà wọn ní gbókọ yín mọ́ ẹ̀yin máa lò lọ ẹ̀ tún kú láyé ẹ̀ tún máa wà irú àwọn babalágége àwọn alájẹ àgbà wọn ni. àwa ni kẹrù àwa bàbá pé mo là wá ń lọ ẹ̀san bẹ o bàbá wa Zakariya ẹ̀san bẹ gbogbo ẹni tí ń bá ń saburú kó gbà pé ẹ̀san bẹ ọlọ́run yìí tún ṣètò kalẹ̀ ayé àkàtì ẹ̀ ń bẹ tó yẹ kó ti tú wàhálẹ̀ ó ní man amila salihan fali nafsi wa man asaa fa alayha wa ma rabbuka bizallamin lil abid. Man amila salihan fali nafsihi. ó ṣe ìzìhárù nínú ni. wa man asaa fa alayha. ìzìhárù di méjì mẹ́wọ̀n. wa ma rabbuka bizallamin lil abid. Dr. Abdulwahid Ariyo àti mọ̀nà àmìlà sọ́ọ́lìyà falinafsi ẹni ọba ṣe falinafsi èrè ara rẹ̀ ló ṣeun ọ̀ràn yẹn lọ́wọ́ òṣèfẹ́ nìkan ọ̀pá yẹn lẹ́kún òṣèfẹ́ nìkan ọ̀dà tẹ̀dárú òṣèfẹ́ nìkan ọ̀rọ̀ ẹ̀dálẹ́kún òṣèfẹ́ nìkan ọ̀rọ̀ ìsìlámù lọ́wọ́ òṣèfẹ́ nìkan ọ̀dọ́gbọ́n òsì dáhùn níjòkó ìsìlámù òṣèfẹ́ nìkan. bọ́ ọ bá ṣe tó ṣe dáadáa ó ṣe fún ara rẹ ní ọmọ ìyá mi. wàmánà sáfà lẹ́yìn yá. ẹ̀yin okun ọba alágége bọ́ ọ bá ti ṣàbùrú fàlẹ́ yá. ànábì lágbàkó ti ń bẹ́ńbẹ́ kúránì lágbàkó ti ń bẹ́ńbẹ́ aburú tó ṣe ìwọ náà ló ní nǹkan rẹ. wàmà rabbuka bizallamin lil abidi. ìdágúrè Ìlọrin yá inú lu mo ti ké Kùránì lọ yóò ti kún lọ yín. dákun ké wò náà báyà wọ́n sin lọrin jẹ. man amila salihan falinafsihi wa man
فعليها àmì ńlọrin báyìí. وما ربك بظلام للعبيد. èmi máa wo àwọn obìnrin ọmọ pa nẹ́bí kú rárá ẹ̀rí ìrẹsì lọmọbìnrin yìí sáà ń kù sáà àkúnjẹ abìfún lọ́ràn nígbà tí kékùránì tó yìí ìrẹsì ẹ̀ ní jẹun lé ní Allah láàyè láyé wà wọn rádíà man amila salihan لصالحا فلنفسه àríyọ̀ ẹni ọba serere fali nafsi ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. ẹ dákun Ìlọrin ó jìnnà púpọ̀ àìsàn ní wàásù lọ́dọ̀ ọba Ìlọrin lálẹ́ fáàrí kọ́ba bọ́lọ́run ti tó ni mo sin àfa mi púpọ̀ ni. Masha Allah. man amila salihan. من عمل صالحا فلنفسه bàbá wa Zakariya ومن أساء فعليها ó tú wàhálẹ̀ yẹn yẹn. وما ربك بظلام للعبيد. ẹni ọba ti dáadáa ẹ̀yin okùn ọba lágége fali nafsi ẹ̀mí ara rẹ̀ ló ṣe fún nígbà tí ń bẹ wájú àbá mi tí ń lọ tí ń bọ̀ àfihàn náà tí ń ṣe ń ọgọ̀ fali nafsi ẹ̀mí ara mi mo ṣe fún. à ń sin tó wù wá lónìí Masha Allah. ara tó wù wá là ń dá lónìí. ilé tá a lọ bẹ́ẹ̀ nìkan jẹ́ pé òun sínétọ̀ inú ilé òun ni iná lèmi náà kọ́ n ò sì lọ bì kan n ò lọ́dọ̀ ẹnìkan kùránì yìí náà ni àtàdúrà fáà mi. adébàlì náà sì yí bọ́n bá ṣe lọ́wọ́ irun tó bá ṣe òun lọ gbà bọ́n bá ṣe lójú rẹ̀ máa ń lé ni pèsè yàn rẹ̀ kẹ́nu rẹ̀ dùn bọ́kàn rẹ̀ máa dàrú tọ́ba náà mọ̀nì kejì rẹ̀ ti ń ṣoore àwọn àfihàn náà lẹ́bẹ̀ẹ́ ọba àwọ̀sọ àkàrà fá yóò tún tú lọ́rùn ó tún bọ̀ gan. من عمل صالحا فلنفسه bọ́n bá ṣe rere wàlá yóò ṣe fún ara rẹ̀ ni. ومن أساء فعليها ọlọ́run wa ni wàmọ́ni àṣà ẹni bá wá ṣe àìdá فعليها. àwọn tó ga àwọn ànábì ọlọ́run ń bẹ nínú àwọn tó ga ànábì ọlọ́run ní Jìbìrìlù náwó sí wọn dodo inú rún ọlọ́pàá wọn ìwọ Jìbìrìlù náwó sáwọn eléyìí lérí lérí ìwọ ọlọ́pàá wọn àti fa àlẹ́ yà àgbákò tó bá rí ndí kọ́ ọmọ gánmọ́ ní kejì rẹ àbí kọ́ ọmọ saburu àbí kọ́ ọmọ lọ́rọ̀ rẹ lẹ́nu àbí kọ́ ọmọ màbá àti tútẹ̀dá sí àbí kọ́ dàrú fa àlẹ́ yà. ومن أساء فعليها. ìwọ ìyàwó bọ́ bá ń fojoojúmọ́ sàbúrú ọkọ yín ọ̀wá mà ìwọ wà lò lójú ọmọ rẹ ò ní jẹyàn. ومن أساء فعليها. bọ́n bá ń bo ìyáálé rẹ sí àsan péńtì ń bẹ lára tiẹ̀ ń nàró wámúwámú tẹ́lẹ̀ ọkọ sì dàrú tí ọbẹ̀ rẹ ọlọ́run gbóbi tiẹ̀ ṣe wámúwámú ni tìyálé tó sùjádà wọn tiẹ̀ náà ń bọ̀ àsùjádà bíi tìyálé tọ́lọ́hún òfin hàn tí wọ́n ń sàbúrú fún ìyáálé torí pé wọ́n jẹ́ tuntun máa fura ìwọ ìyàwó òjòkẹ́ tí wọ́n ń nà yálé wọn bọ̀ àfi nàwọ́ náà bẹ́lẹ̀ kẹta bá dé. من عمل صالحا ẹni bá ṣe dáadáa. فلنفسه. ìrìn rẹ lọ́ba rìn òní fọmọ Musa òní fún ara rẹ ni ọ̀rọ̀ rẹ lọ́ba sọ ọ̀sọ̀ fọmọ Musa ọ̀sọ̀ fún ara rẹ ni àníyàn rẹ lọ́ba ní ọ̀sọ̀ fún ẹnìkan ara rẹ ló ní fún pọ́nba ní tábà ń yẹ ẹsẹ̀ dáka òpin wàlá álbọ̀mù Dr. Abdulwahid tó ṣẹ̀ jáde ni bọ́ ọba fẹ́ràn Abdulwahid dákẹ́ ẹnu rẹ má tún bá yí ara rẹ jẹ́ àìsàn ọmọ rẹ ẹ kíni Dr. Abdulwahid wà nánu ìwọ ẹ̀jẹ̀ ń bọ̀ ní bóyá òní jí. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها. ṣé ọba kásẹ̀tì náà ta ni àárí ọ̀tọ́ lọ́sẹ̀ jáde ni Allah amiru shuara èmi máa gbádùn ohun ọdẹ ọkà yìí pé ayélujára lèmi láìkì ni fàníyàn rẹ sọ̀rọ̀ máa lọ rẹ mo wà ń lọrin lánàá ń bọ̀ láti palace ọba mo wá gbogbo wọn ta kẹsẹ̀tì mo wá wọṣọ níkà àti polo kẹ́ni fìlà asuna mo wá dé kọ̀sẹ́ntó lè mọ̀ kémi nílọrin. ìgbà wọn bá wọn dé mo bá wọn bí wọn ti ta kẹsẹ̀tì wọn lọ́sẹ̀ jáde ni wọn ní kíní kan àṣírí wọn láṣírí Ọlọ́run àbí kíní kan mo wá dúró mbẹ ìwọ̀n wo kásẹ̀tì bàbá wa Dáúdà
waliyilayi baba Dawud Abdulmajid Alfalla Ọlọ́run jẹ́ mi wọ́n gùn mọ́ pa wọ́n ní sin Ọlọ́run. Àmín. mo wá mú kẹsẹ̀ tí wọ́n wá wò báyìí ẹnì kankan dé ni wọ́n ní gbọ́n tí a bá yìí wọ́n wí baba Dawud yìí wí. ńgbà tí wọ́n mú kẹsẹ̀ tí ẹnìkan la ilaha illallah ọwọ́ lọ mú kẹsẹ̀ tí ẹni à ń wí. àwọn ni baba àtàwọn ni pọ̀lọ́ òrèlè rí ibu baba yín dá. mo wá wẹ̀ ẹ́ tí gbé baba àtàwọn ni Sokoto ọ̀tọ̀ bẹ́ẹ̀ bá wá rí ẹ̀yin ló tún mọ̀ pé léyìí kìí séèyàn. wàlẹ́ yìí Ọlọ́run afa Dawud Alfalla Ọlọ́run bẹ́ẹ̀ bá rí bá afa Dawud àtìrí kọ́ gbà pé wọ́n wà lìjánná Allah kọ́ gbà pé wọ́n wà lìjánná kò sí ní tẹ́sí afa Dawud éèdì ara ẹ̀ ní. njọ́ kan mo lọ bẹ̀ wọ́n ṣe tafsiri lọ́wọ́ ẹ̀sán bẹ́ẹ̀ o ń bọ̀ mo wá wọ tafsiri mo wá ká mọ́ wọn lẹ́nu tafsiri tí wọ́n ń ṣe lọ́wọ́ ni pé ẹ̀yin ọmọ kéwù mi gbogbo ẹni yòówù tó bá sọ̀rọ̀ sí láyé ẹ mú gẹ́gẹ́ bí ẹrọ fọ̀ ẹ sì san bẹnu ẹ má yẹ pé ta sí la o dédé bẹ̀ náà mo wọlé mo sì tún jáde padà wọ́n ní kí ló mo ní ntí mo bá lẹ́nu yín ìfẹ́ kọ́ lóhùn òkè mo wà ń bẹ̀ ńgbà tẹ̀ ń sọ. bàbá wa ní kí ló dé mọ́tò wọ́n tún wá ń délẹ̀ mo ní ẹ jókòó mo gbàgbé nǹkan sínú mọ́tò ni máa lọ mo wá dé mo ní akẹ́rẹ́ mọ́kànlá ìtọ́jẹ́ jáde lẹ́ẹ̀kan bí wọ́n bá ń tì láwà lùkùránì lọ́wọ́ tí a bá gbọ́ pé inna Allaha azizun hakim kéèyàn wọlé orí bìdé sí àmọ́ asáàbù ni alimu kéèyàn ó tètè padà kú bẹ́ẹ̀ ni èyí tẹ̀ ń wí lẹ́ẹ̀kan tí mo dé bá yín asáàbù alimu ni pé bí wọ́n bá ta ìrọ̀bọ̀ sí yàn la kó bomi sínú èmi ọmọ Musa wọn ò ní sínú wọn bù ní pẹ̀lú bàṣíà ìdá sí o láti rí báyìí ni wọ́n ní bàbá wa bí mi pé kí ló dé bọ́n bá wọn bí mi lè rè pé alájì ṣé bá fa ni wọn kò bẹ́ẹ̀ ni kọ́dà mọ́ lọ́mọ kéwù wọ́n sì mọ̀ mí láyé pẹ̀lú bá fa ni mi àfẹnití ọba gba ẹni tí ó sì gbà ọ gbọ́dọ̀ wí yọọ ma miri náà ni orúkọ àǹbá lọ tẹ́kọ̀ tó ma yí wòrò tí ọba ma wí àmọ́ lójú Buhari ọmọ Musa kọ́ mo wá ní bọ́bá dijọ́ àlìkì àmọ́ bẹ́ẹ̀ bá tó lẹ́yìn ànábì tó ní sùúrù tẹ̀ ń fi omi fọ ẹ̀rọ̀fọ́ nù àwọn náà wà á wò tá a látẹ̀lé o ànábì Nuhu ní lídà tiwa náà. aleyhi salatu wa salam. kí ni Nuhu wí tó fi di lídà tiwa. tasara aladi min alikafirina dayara. bàbá Zakariya bàbá Rọ́ríà. innaka intazarihu. ẹ máa gbọ́ Nuhu o. yudillu ibadaka. kí ló wá sẹ́kù. wala yalidu illa fajiran kafara. Ismail alewani Abbas Maglik ẹ máa wá gbọ́ anabi Nuhu ni wọ́ọ́lọ́m la tazar ala al-ardi min al-kafirina dayyara innaka in tadharhum yudillu ibadak wala yalidu illa fajiran kafara anabi Nuhu ló ń bá wọn ìwọ́ọ́lọ́m ẹni tá a kì í kú létí ó pé ho òun ọ̀fẹ́ rí ma lórí lẹ́lẹ̀ àwọn ni wọ́n ń lẹ̀ ń lóko yìí innaka in tadharhum ìwọ́ọ́lọ́m tó bá fi wọ́n lẹ̀. yudillu ibadaka. bí wọ́n bá bí ẹgbẹ̀rún ọmọ kèfèrí ni wọ́n yà bá ń pa wọ́n rẹ́. wala yalidu illa fajiran kafara. bọ́ọ̀ bá fi wọ́n lẹ̀ bọ́ọ̀ bá pa wọ́n rẹ́ yudillu ibadaka. àwọn ẹrú rẹ ti ń bọ àwọn eléyìí ó nù wọn. wala yalidu illa fajiran kafara. o ní bí nǹkan kan àfọmọ tí ọmọ lu tí obìnrin sí ni ọkùnrin ni yóò sì lu tí mẹ́rin. irú àwọn tó máa bí ni ọkùnrin ni yóò sì dirun alóhùn kọ́pì èyí tí ń gbá bọ́ọ̀lù nílùú òkè òkun lọ́hùn yóò sì lu tí yóò sì dirun anábìnrin ni wọlọ́hùn irú ọmọ tí wọ́n máa bínú ni. bẹ́ẹ̀ bá ní èé ṣe títà báyìí wá lè kankan báyìí ẹ máa wá fún wọn lẹ́sìn gbèsè Buhari ọmọlẹ́yìn anábìnrin ni Nuhu sani ìwọ náà àlàyé ìjọba ti mú Nuhu tí ọwọ́ náà èmi ọmọ Musa ń gbọ́dọ̀ wọ náà. mẹ́lẹ́ mi lọ sọ́ọ̀lá fẹ́lì náà sì í. ibi alọ́run bọ́ba ẹ̀sán bẹ Abba Zakariya ẹ̀sán bẹ wàláyé àgbẹ̀sán Haruna Rashidi ọlọ́gbọ̀n alábàríkà rẹ̀. àmín. Haruna Rashidi jókòó báyìí ọfẹ sí nẹfìlà ó sì ní ẹrú tọ́pọ̀ Haruna Rashidi wá pè kan nu ẹrú ẹ lágbájá náà olúwa mi rọmísàgé ni wá wọn fẹ́ sin lọ́hùn ẹrú gbé àgé àmọ̀sí ni kò sí stainless láyé ńjọ́ náà òun lọ ọ̀rọ̀ mi tádé ọyọ ni àgé túká Allah ọwọ́ awojú ọ̀gá rẹ̀ lọ́wọ́ kan pé kìlọ̀mọ̀gé wá rí. إنك الذين ينفقون على السراء والضراء والكاظمين الغيظ ينفقون في سراء والضراء
ìtakùrẹ́ bọ́ọ̀ bá fa fi òní rí sin tọ́tẹ̀lé tó fẹ́ wí òní rí pé o. alladhina alamọ̀dé kàsí ń bẹ níyẹn o. yunfikuna fi sarra'i. o ti fa gbọ́dọ̀ fa fi ìwùsẹ̀. akramakallah. bọ́ọ̀ bá ti fa fi ntọ́ fẹ́ ń bẹ wájú ẹ̀ òní rí pé. alladhina ṣáda ń bẹ lórí lámù náà. alladhina yunfikuna fi sarra'i wad-dharra'i wal kaazimina al-ghayza wal 'afina 'anin nasi wallahu yuhibbul muhsinina. ẹ̀yọ́kọ́ bá lágége ẹ máa ṣe gbogbo ẹ̀ lọ́lábọ̀ àlà tó bá wù ọmọ dá ọlábọ̀ ẹni ọmọ rẹ̀ di lọ́ọ̀yà lónìí ẹni ọmọ rẹ̀ di kínní ẹni ọmọ rẹ̀ di gbá ẹ̀san ni definitely ẹ̀san bẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa náà. Allah. alájà Abdul Wahidi Dr. Amir Shuara fún ti létoko bámbám àgébọ́lé àgéfọ́ ọmọ yẹn wá ẹrú wa wo Haruna Rashidi pé yé òun ṣe àgbákò lónìí ó wojú ẹ lọ́kàn ọwọ́ amú àyà wa wọn pe alladina yunfikuna fi sarra'i wad-dharra'i. alladina yunfikuna. àwọn ẹni tí wọ́n máa ń ná. fi sarra'i. fi sarra'i. fi sarra'i. bínú wọn bá dùn wà á náwó ẹ̀ ń bọ̀ ìtakùrẹ̀ ìjà yanjú ẹ̀ gbogbo àwọn adájọ́ yẹn tá à ń pè sí Islam lónìí lèmi ẹ̀ fífẹ́ wá ìdájà wọn tá à ń pè sí Islam lónìí díẹ̀ nínú wọn lọ fẹ́ ṣe ń tọ́lọ́hún fẹ́ wàláhì azim ẹnìkan la ni wọn ra jẹ́ẹ̀tì fún yìí ẹ sọ fún mi sífì máa mú o nílò gbogbo èkó yìí sífì máa mú o nílò ọmọ jìbì ẹ wò Islam ẹ tọ́ka sífì máa mú ti ń bẹ lẹ́kọ̀ọ́ ti ń lo ọmọ jìbì kọ́dà ńlọrin kò sí bẹ́ẹ̀ mọ sọ mọ mọ ta mọ mọnú Ìlọrin base Èkó base ìdajì Ìlọrin base gbogbo ẹ̀. ẹ wo Islam ń bò là ń lọ ní ti ń báyàn nínú jẹ́ ni mọ́lídìí lẹ́yìn ṣe yí àbáṣakárì yá kárẹ́rì kakọ́ agbẹ́tọ̀ ìbọ̀lẹ̀ nílẹ̀ sí mọ́kọ́ wàláhì èèyàn ní kọ́lé eégún èèyàn lọ́kọ́ bí táwọn OPC ti ń bọ̀ nǹkan èèyàn lọ́kọ́ èèyàn lọ́lọ́ lú èbó lọ́lọ́ ra aṣọ ẹ̀yọ̀ wọ́n họ́ dẹ̀ wá ní kèé ti pọ́n ọ̀tá lẹ́kọ̀ọ́ aṣọ ẹ̀yọ̀ wọ́n họ́ dẹ̀ wá bẹ́ẹ̀ bá wá wádìí wọn mùsùlùmí ni wọ́n. bọ́lá wa ń lọ ẹ wá nígbà náà àlìjánnà àwa tá a bá wọ̀ inú wo dùn àwọn tá a wà àlìjánnà ní inú wa ti dùn á nà sẹ̀ síbi ọba wà kò lè fún á mọ yí kí inú ẹ̀ ní tọrọpọ̀ ni ò ní wọ̀ alájọba wáyé dé àríyọ̀ bọ́ni Islam wa lọ káwá gbogbo Èkó kọ́mọ́ sí imamu ti lu ọmọ jì àwọn gbogbo Ìlọrin wa kò sí imamu ti lu kọ́lá Ìbàdàn táyì ṣe kọ́lá làwọ́ àti wọn lólówó síbi imamu wọn bàdàn ò lu ọmọ jì bù bọ́lá wa ń lọ bó la ń lọ adékẹ́yẹ lámásálì àlàyé iná mọ́ ọ̀dọ́ náà sípàtì nù nbọlẹ wa kọribu ni ya hayu ya kayomo wala ní kíni kínú yín ọ̀dá tẹ́ ẹ fẹ́ràn ara yín tẹ́ ẹ ń gan ara yín ẹ ń gan afáànù yín ẹ ń gan mísánàánù yín ẹ ń gan yáàdín nínú yín kọ̀bọ̀dọ̀ lọ́tọ̀ ọ̀rọ̀ ẹ̀lẹ́mú gbọ́ wala ya hayu ya kayomo ngbà yín máa ń tẹ́ ń pè ń kayomo ebi wọn fi lé yín lẹ́nu lẹ́ ń wí. àárẹ̀ ti ṣe ìsìlámù gbọ́ àárẹ̀ ò ti ṣe ìsìlámù alájẹ àríyọ̀ àwọn tá a gbé lọ́wọ́ la rẹ̀ ń ṣe ẹ bá lọ bí opó ní sábà yìí pé ẹ tó kú ọmọ èké ni àwọn ọmọ ẹ ló kéré yìí tí gbogbo àwọn bá ń gba owó àbá tí wọn ń gba owó lẹ́nu kaba ní ẹ dákun àṣà láti fún sí Ọlọ́run o èmi Alhaji Abdulrasaq ní sọ̀rọ̀ owó tá a pa ti ń lọ bíi 150,000 yìí ẹ dákun ẹ jẹ́ ayọ̀ 30 nú ẹ̀ torí àwọn tó gbé bóyá múradì wọn yàrá ni wọ́n ti rówó tí wọ́n jẹun kankan pín fún wọn ẹ rí 120 tó kù ẹ já kó fáwọn opó àbúrò àríyọ bàbá sòwò kò ní í jí bọ́lá wa ń lọ àwọn sẹ̀lẹ̀ wọn ara wọn lọ́wọ́ àwọn ọmọ tó ń fúnra wọn nù ṣọ́ọ̀ṣì ní nísìnyí ọmọ lówó yìí àwọn mùsùlùmí ẹ̀yin àfa yìí tẹ́yìn náà ń kó bẹ̀ pọ̀ mọ̀ sọ́ọ̀rì ẹ̀ tó wá báyìí pé alájì sẹ̀rì máa ń kírun tẹ̀tẹ̀lẹ̀ bàtí nǹkan yẹn wà nira gan critical so inú kí n kílè ní kí n má kí fọ́sẹ̀ kan ẹ jọ ẹ gbà mí alájì mi ì dẹ̀ fẹ́ bọ́ sí inú ẹ̀sìn ìyá mi yẹn mọ́ because Christian ni wọ́n dẹ̀ máa ń gbégún even brother mi kan wà tó ń bá wọn gbé dìsín but mi wà fẹ́ join wọn ẹ jọ ẹ̀dẹ̀ fún mi ládùúrà kí n máa ṣe àbí kí n mo lè ṣe kọ́nà jẹ́ kí burújí yìí máa jí. ìwà àbá
bá lówó ẹran tó lè rẹ ẹran kò ní wọ́ wá àbá lọ mẹ́ran wá ẹran tẹ̀yìn ẹ̀ tún gbagbá bàbá tó ń ní ẹran tún ni léyìí tó ń wí ọlọ́dọ̀ àwọn sẹ̀lẹ̀ àwọn sì gbá ẹ bá ti gé mùsùlùmí nì ẹ̀sìn tiwọn wọ́n pọ́n lójú àwa lọ ẹ bá ti gé jẹ́ mùsùlùmí nì ẹ wọ habati haruna wọn ò yí ó kọ ẹ padà dòní wọ́n fẹ́ kọ́ mọ̀ dùn wá pé ọmọ wa ni habati haruna wọn ò ní yí ó kọ mùsùlùmí ẹ padà o náà ni wọ́n máa jẹ́ bó ni islam wa ń lọ àwa la pọ̀ yìí ọmọ tí ń gbégún bẹ́yà yín nísìn ẹ bá béèrè okò ẹ rasaki ni mò ń jẹ rasaki nísìn gbégún tọ́ba tó wá dínú ọdún léyà olórí ibú ó tún wá lọ wéwà lóhùn lọ yídì lẹ́yìn tó yẹ ká pa ọ́ ni gbogbo ẹni tẹ́ mọ̀ pé lóògùn dẹ́gẹ́ lọ́ọ́ yí àwọn ẹlòmíì jẹ́ àwọn tí ń ba ìsìlámù àjẹlẹ̀ yẹ ká máa nà ní nǹkan ní àwọn amọ̀ kémi lọ́jọ́ máa gbélé mo rí ọgbà wọn ń gbé eégún ládùúgbò wa ìwọ náà mẹ́rin àwọn tí ń na gbogbo àwọn obìnrin tí ń lọ títì lẹ́kọ̀ọ́ á sì jọ ń gbélé èmi ọ̀ sọ ni wọ́n sọ ni wo tún gbé mi mọ́ ọlọ́run ò sì ní yín fi gbapò wájú ọlọ́run ni torí mo jà fún ìsìlámù ni ọ̀ ń jẹ́ gàsákì ọ̀ ń gbé eégún ọ̀ ń lọ bí ẹyọ abátúmọ̀ àdínú àwẹ̀ ọ̀ tún mọ́ pọ̀ ń gbá àwẹ̀ a tún máa para ẹran léyà ó tún máa fẹ́ràn léyà kí gbogbo àdúgbò ìwọ náà ló ń gbé eégún ìwọ náà ló ń lọ sẹ̀lẹ̀ ìwọ náà ló ń tẹ́ mùsùlùmí kúkú dúró mi kankan mọ́ abátakárì yà wá ń béèrè ẹ̀san gẹ́gẹ́ tí ń ké fún ara rẹ̀ ẹ̀ òbí abáyédé nísìnyí sẹ́sàn ọmọ ké fún rẹ̀ ẹ̀san ń ké ọlọ́run níbi tí ń sẹ́nu ẹ̀san ọmọ ké lára wa ẹ̀yin kan sì ń bẹ láyé tẹ̀ máa pé kò ní burú kí wàá bọ́ dọ́wọ́ ọmọ òun lọ́rùn ẹ̀ tú dànù ń gbọ́dọ̀ yíwọ́ fún anabi adama ọlọ́dọ̀ wà nabi. alayhi salatu wassalam. ń gbọ́dọ̀ yíwọ́ fún anabi adama ẹ jáde nínú ọgbà àlìjánnà ẹ kò pé tó mi ní ẹ kó nínú ọgbà àlìjánnà ẹ máa lọ bẹ́ẹ̀ bá ṣe ẹ gbọ́dọ̀ jẹ níjọ́nà láti gbé wáyé bẹ́ẹ̀ bá ṣe ẹ gbọ́dọ̀ mú níjọ́nà láti gbé wáyé àfa kí ni ń wí ṣé ń pè ọ́ bọ́ta gbé wọn ó wí díẹ̀. ẹ jáde ẹ máa wọ ayé bẹ́ẹ̀ bá ṣe ẹ gbọ́dọ̀ jẹ ńjọ́ èpè tọ́lọ́hún sẹ́ńjọ́ náà ẹni anabi adama rí pé nǹkan yíwọ́ ó dojú ẹ̀ ọ̀yà afọlá nàbì bẹ́ẹ̀ ọlọ́run sallallahu alayhi wa sallam. ní wọ́n pe anta alladhi lamma tawassala adama min sallati bika fasawa wa abaka. anta alladhi lamma tawassala adamu. ìwà nàbì ìwọlẹ̀ tó ṣe pé ńjọ́ ta nàbì anabi adama alayhi salatu wassalam. ńjọ́ tó rí wàhálà ńjọ́ tó kọjá àlà ńjọ́ tó gugire kọjá ewé ńjọ́ ta anabi adama ńjọ́ tó ṣìṣe àwọn àtìyàwó ẹ̀ ìwà anabi ni wọ́n ibẹ̀ lọ́wọ́ minzalatin níbi wàhálà tí wọ́n rí wá wà àbáka bàbá wa anabi sí ni ẹ wọlé ń pé kò jẹ́ burúkú bàbá pọ̀ dọ́wọ́ ọmọ òun lọ́rùn kọ́dà wọ́n pọ̀ dọ́wọ́ ọmọ rẹ bàbá dáa àwọn tó bí ṣe Ibrahim Niyasi wọ́n fọlá rẹ bẹ́ lọ́hùn nísìn àwọn tó bí ṣe Abdul Qadir fọlá rẹ bẹ́ lọ́hùn kadasallahu sirrahu wọ́n fọlá wọn bẹ́ lọ́hùn kò ní burúkú àbọ̀ pọ̀ dọ́wọ́ ọmọ òun lọ́rùn ẹ má wí bẹ́ẹ̀ mọ́ ẹ̀sán bẹ́ẹ̀ Haruna Rashidi ń wọ mẹ́lẹ́ ọ̀kan ẹ̀rú wò tọrọ ẹ̀rú ni kì í sọmọ tóbi àwọn alladina yunfikuna fi sarrai àwọn tí náwó bínú wọn bá dùn wọn náwó wa darrai. baraba ni wọn náà bẹ́ẹ̀ bá pè wọn sí ìjọ Islam wọn sì tún wá wàláì wọn kárìkọ máa pé aláyí tẹ fi jẹ sí àmọnù ìyàwó wọn bú nìkan bí ìjẹrin la wọn ni imani lónìí yóò sì wá yóò tún dé onóòtì owó. ẹ wá gbọ́ ẹni nǹkan ò ṣe bẹ́ẹ̀ tí jókòó ìjàmbá ká máa lọ wo bá ẹ lọ wo báńkì ẹnìkọ̀ọ̀kan ààrẹ ni ó ní alẹ́ 1 million bí àbájọ tó jù bẹ́ẹ̀ lọ àmọ́ ti mú 200 nínú ẹ̀fọ́ lọ́hùn wàhálà dé àmọ́ tẹ́ bá ṣe bá dé tẹ́ bá lọ kí ọmọ ni wá. lábòlì tó dàbí gògùn lẹ́la rẹ̀ níbẹ̀lẹ̀ ẹ máa ná ni ẹ máa ná òun lọ ni ẹ̀yin àbá Zakariya ó di kọ́lọ́ wọn sàn àfa lẹ́sàn àbí kọ́lọ́ wọn sàn yẹn àfa lẹ́sàn o àtẹ̀mí náà. àmín. mi lò di àdúrà wàláhi tàlá ismabilahi
jáde àwọn bàbá ìmọ̀ wọn ní kálukó tì mọ́ bọ̀ àwa ṣe súná náà Buhari yìí lọ ẹ̀ ń bí wòlímọ̀ ni wọ́n ní ká tètè dé Buhari yìí lọ àwọn ẹ̀ bá kẹ́mi wá sí wa o àmọ́ pé bí àdúrà ìyá ń jẹ̀yàn ìlú la fẹ́ pín kí la fẹ́ pín àwọn olóde tí wọ́n gbọ́n wọ́n ti ṣe owó eléré sọ́tọ̀ wọ́n máa wá máwọn owó kan eré ibú owó kan wájú ẹ̀yìn àbá náírà márùn-ún ẹyọ kan àjẹntẹ náírà méjì ẹ jọ àyìgì tí ẹ wá bá wa so lẹ́nìí lérí ìdúró ní ti máa fèsì pé ó ti tú látòní yóò tù ọlọ́wọ̀n ò ní so lérí èlò lérí èlò ẹ wá gbọ́ lórí dé owó ń kọrin kì í tún wá torí mu àwọn olórin mùsùlùmí bí àwọn àríyọ àtúgbò àtọ àbáríkà àfààná nígbà àwọn adé wọn á fi kótíkótí ẹ wọ bàtà green àti gèlè tomas ìbíkúlẹ̀ eléyìí ó gbọ́dọ̀ lọ ẹran wa ní sẹ́ńpẹ́lẹ́ rí ibú olórin. alladhina yunfikuna fi sarrai wad darrai. àwọn tí ó máa náwó bárabá ni wọ́n á náwó làyìlá bójú bá kún wọ́n á náwó wọ́n bá ń sunkún wọ́n á náwó arábàdẹ̀ wọ́n á náwó. ẹ wo Islam ni ẹ bá tá à ń ṣe ti rí ẹ bá ṣe rú àwọn àbáwọ̀n yìí ẹ̀rí ẹ̀sìn ọlọ́run hàn rárá wọn wọ́n sì ń ṣáìn ẹ wo iye éèjì bàbá yìí wọ́n sì tún ń ṣáìn ẹ wà wá torí àṣàyìn mọ́ síná. síná ni bẹ́ẹ̀ tí ń ṣáìn yìí wàláyé ń bẹ nínú ẹ̀dá lónìí tí wọ́n mọ́tàlá ti pẹ̀lú jẹ́nàbà kẹ́ bàbá yìí pé kò kírun náà wọ́n ti fa dàsọ̀rọ̀ jẹ́nàbà sì ń bẹ lára ẹ̀ gbogbo ẹ̀ díwájú ọlọ́run pé bá a ti jókòó yìí àwọn kírísítẹ́nì bá a bá ń dákọ̀ wọn wọ́n wọ́ tí ká dákọ̀ wọn tá a bá ń ṣe wá sí ó pé àfáàní ó pé wọ́n ti ń dákọ̀ wọn bí wá sí àwọn kírísítẹ́nì bá a ti dúró yóò pé tọ̀ báyìí nísìnyí kí oníkálukú pẹ̀lú ìdá mẹ́wàá ẹ máa bọ̀ níwájú lẹ́yọ kọ̀ọ̀kan alájà bùrọ̀ wáyé ń bẹ nínú àwọn tí ń bọ̀ ni ó lè wọ aṣọ pépé báyìí àti jíǹsì bóyá kò wí tí mú bọ̀ bóyá $1,000 ní bẹ́ẹ̀ kò sí ní rojọ́ lọ́kàn sọ bẹ́ẹ̀ ìsúná jókòó àwọn tiwa báyìí nísìnyí àwọn alájọ amukandas èrè yín fọ́ lérí èlò lájí mukandas lérí èlò ni ọlọ́run ò lákùnmọ́sà kásùpò láàrin Islam ọlọ́run àmín àmín. lérí èlò ẹwà àfa àti jó àbázàká wọ́n ti tó ìná wọ́n sì jó bẹ́ẹ̀ ni èlò lọ́wọ́ rí torí fọlọ́run kí ló rí fàánù nẹ́bì. èmi ń sọ òde lọ nísìnyí yẹn ti ní ẹjọ abẹ ṣe mọlì nàbí nǹkan owó yẹn táwọn ń bolẹ ti wá báyìí ni ta ni ẹgbẹ yìí alhaji ṣe bọ̀rọ̀ kìíní àdé ni àráyè à ń lọ bì kan à ń sí ìfòrí ibú tí ò ní náwó kan wo ni sí tọ́lọ́hún o àráyè à ń lọ bì kan al-Islam dinul yusr ẹ̀sìn tó rọrùn àwọn kírísítẹ́nì ọmọ tọ́jú àfa àwọn pásítọ̀ wọn ẹ wo iye pásítọ̀ tí ń lọ́wọ́ má jìbù lónìí ẹ lọ́ọ́ kà lẹ́kọ̀ọ́ ẹ bu ẹ lọ́ọ́ ka iye pásítọ̀ a máa pariwo pé nǹkan ọ̀dà nǹkan ò ṣe àwọn obìnrin wa náà àwọn obìnrin mùsùlùmí wa wọ́n ṣe tí wọ́n lọ lọ́tọ̀ àwọn ọkọ à ń ṣe tí wọ́n lọ lọ́tọ̀ ọlọ́ni kẹfà máa takunu wọlé aleikum kẹfà máa takunu wọlé aleikum ẹ̀yin tẹ̀ ń bẹ nínú gbà bẹ́ẹ̀ bá ṣe fi rí ìyàtọ̀ da lẹ́ bá kọ́ sẹ́mi ọlọ́run ń kọ́ àtọ̀ da sí i bẹ́ẹ̀ báyìí ti kọ́ àti ọ̀dà sí mi ń dùn yàn lẹ̀ sí i láàrin ìjọba tí ò ní jẹ́ gbádùn ní màá ṣe fún yín. gbogbo ẹ̀ tí tọ́lọ́kọ́ bọ̀ wọ́n á sì gbé gbúdọ̀ sàdé ọlọ́run jọ da fúnra jí bàṣọlá gbójú rin kílé àwọn ọlọ́run gbé káńtà àtòwọn àti káńtà kìíní gbé wọn tún sẹ́gbẹ́ kan bàbá lè lọ bọ́ ẹnu ọkọ̀ láti jẹ́ ìjọ táwọn ti ń wí fún yín ọlọ́run yìí àwọn tó ràn yín nù ẹ wo iye ọdún tó bá sanjọ́ lò ṣé wọn ò lè ṣe ti ẹ wo iye ọdún tó bá sanjọ́ lò ṣé wọn ò lè ṣe ti ṣe náà ni iná wa ọlọ́run bẹ́ẹ̀ bá ti ṣe fìrí lèmi náà ó ṣe máa gbéjọba lẹ́yìn lérí wọ́n tẹ́kí bú gbogbo wọn wà dúró wájú ọlọ́run. bẹ́ẹ̀ni yadillahi saffan saffan. ìjọ àmọ́ wà níbẹ̀. wa taqra'una al-kitaba harfan harfan. àmọ́ kẹ́tìrà wa harfan harfan.
Dr. Abdulwahidi a máa ké tírà wa ní harfan arafi obìnrin tó bímọ tó gbé wa nù létí ìsọmọ ọkọ àmọ́ gbé wa ọkọrọ lù sẹdẹnẹni lọkọ bàbá ti mú òun kò mójú pé ilé ojú funfun ni àbọ̀wọ́ funfun àbẹ́ ìkànnàṣẹ́ fún òun ọmọ kan bàbá ti darí pàṣọ àbọ̀darí ìsàlẹ̀ ìgbà ńlọ ra amúnánu obìnrin ti lọ ó ti darí kílọ̀bù oyún ti dúró òun kàn rọ́ọ̀lù ni ó gbé gbogbo ọmọ bá ń wálé bẹ́ẹ̀ ń bá ń wá na gbogbo ọmọ pé ẹ máa lọ lé kéwú ká rasaki kí ló ń ṣe ń lé kọrí sí lé kéwú ibi tí a ti mọ̀ pé lè yé ìsọmọnú lé ẹ mọ̀ fura ẹ̀yẹn lọ practice ẹ̀ o bẹ́ẹ̀ bá kálukú bá ń sáré pé yé ìbá mi á náwó àwọn àlọ́ kéwú èyí tí ìbá ṣe ti yín tí àwọn alájà gbé wa wàhálà ìtẹ̀ bá gbalẹ̀ ní pé kò ní da fún yà yẹ mo máa lọ pé kò ní da aláìsí tó lù mí gba ẹni àìní sórí rẹ. وتقرؤون الكتاب حرفا حرفا. ẹ ma wá ké tírà yín harfan Ismaila bá ti yájẹ mọ ẹ ma ké ní arafi. وتسألون عما عملتم. La ilaha ẹni bá mọ Ọlọ́run kó ní la ilaha illallah. La ilaha illallah. Yé ẹ̀yin ìyá wọ̀nyí ebe ẹ̀rọ àwọn kírísítẹ́nì wọn àwọn yàn kàn ẹni la ilaha illallah. La ilaha illallah. ẹ tún wí kan sí. La ilaha illallah. Alukurani Ọlọ́run ní gbogbo ẹni wọn bá ń ké kurani lọ́wọ́ tí ò borí yóò jìyà níjọ́ gbẹdẹ alikiyama mo rò pé kọsẹ̀ tí ó jìyà yàn ṣe é borí ọ̀rọ̀ alájà bọ́jà rẹ̀ tí ó tẹ́tẹ̀ wá mú wọn yóò kẹ́kẹ́kẹ́ pẹ̀lú rẹ̀ sí gbogbo ń tàn wíyọ̀ mi ọ̀gbọ́n mọ́ ẹlòmíì jẹ́ sínsìn fá Ọlọ́run o a kò ń jọ síwájú Ọlọ́run. وتسألون عما عملتم سرا وجهرا. bọ́n bá ń gbé wàtú sí àlù òun tí ń wọ́ sí ní nǹkan mi bẹ́ẹ̀ ni tí ń bẹ lérí sí òun kò gbọ́dọ̀ hàn ó gbé mi ní. وتسألون ó tó hàn náà. وتسألون عما عملتم. a máa wá bí yín léèrè nípa ń tẹ̀sí níwájú Ọlọ́run ẹ máa wo nǹkan o àti gbogbo wa la kankan wájú Ọlọ́run abazaka àdìgẹ́wìyọ gbogbo wa la kankan wájú Ọlọ́run ọkọ kan tiẹ̀ ìyàwó kan tiẹ̀ afọ kan tiẹ̀ ọmọ kébọ kan tiẹ̀ ọ̀gá kan tiẹ̀ ọmọ sí ọ̀kan tiẹ̀ ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ Ọlọ́run lọ́mọ iye owó tẹ̀ ṣe bówó tó Ọlọ́run ní tẹ̀ mọ̀ pé eré ìyá rẹ̀ ń bẹ nínú ilé àwọn ọba àwọn ọjọ́ kan ara wọn bọ́bà kan bá kú wọn a tún jẹ ọkàn wọn fi ṣe súyà kéyìí tí ń wọlé bọ̀ kọ́kọ́ fi ṣe súyà ọkàn ẹ̀dá ẹ̀yin ọba aláyé ẹ̀sà gbáko. وتسألون عما عملتم. abìyín léèrè amma amiltum nípa ń tẹ̀sí. سرا وجهرا. èyí tẹ̀sí ní kọ̀kọ̀ èyí tẹ̀sí ní gbangba gbogbo ẹ̀ láàrí. òkú ọba tó kú tẹ̀ tó wá gbé jáde tẹ̀ wá ní orò tí wọ́n ṣe fóun àfikún wọn tó ẹ̀ wá yọ ọkàn ẹ̀dá ọba tí ó gèrí oyè wá jẹ ọkàn ọba ọjẹjẹkújẹ wọn agérí ọba mi wọn á fi ti ọ̀gẹ̀dẹ̀ rọ́pò lérí ayé kan ṣoṣo yìí náà kí là ń wá láyé yìí tó báyìí àwọn tó lówó wọn padà fílẹ̀ náà ni àwọn àfáà tí wọ́n bẹ̀rù Ọlọ́run tí wọ́n bọ́lọ́run sọ̀rọ̀ tọ́lọ́run sì pé bẹ́ẹ̀ ni wọ́n padà kú ọ̀nbẹ́ náà ni ayé náà láyé ń jẹ́ àwọn náà wọn kú ọ̀nbẹ́ njọ́ kan ètí ń bá ẹ̀ lẹ́rù pé mo wá ṣe wáàsí wọn ara rẹ̀ mọ̀wùlẹ̀ jẹ́ ṣe wáàsí abátakárì ìyá aríkẹ́wòyọ̀ tó ní ká béèrè pé ẹ̀san bẹ́ẹ̀ máa bí ààrẹ léèrè níbo ló parí sí níbo ló ti bẹ̀rẹ̀ níbi ó ti bẹ̀rẹ̀ gan ọ̀mọ́ àwọn tó bí ọ ní ọ̀sọ̀ pé ibi tó ti bẹ̀rẹ̀ ní ibi tó tún wá parí sí ó lè mọ̀ àwọn èèyàn ní ọ̀sọ̀ lẹ́yìn rẹ̀ pé ó mọ́tò lọ pa ìwọ́kọ́ ló wí níbo ló ti bẹ̀rẹ̀ níbo ló parí sí ọ̀n lọ léèwé nísìnyí ọ̀n lọ gbogbo ẹ̀ ọmọ yìí ni ó wà wọ yunifásitì òun máa bá lọ sọ́dọ̀ rẹ́kítọ̀ wọn wá ń sọ pé ọlọ́wọ́ mọ̀ bàbá pé mọ̀ dààmú ara rẹ̀ ó ní jẹ́ wọn mọ̀ kò sì ní jẹ́ lóòótọ́ kò ní jẹ́ ìyá mi ó sì ní rówó rán tiẹ̀ kò ní rówó rán yọkàn lọ jọmọ síbi kan ni ẹ dákun ẹ bá ń tọ́jú ẹ bọ́lọ̀ ń bá ní tó abàjẹun ẹ ó kù sọ́wọ́ Ọlọ́run láàyè yóò sì dèèyàn ìyá ni yóò sì máa jẹun ọmọ ẹlòmíì ó sì ṣe fìsàn àbíkú ni ó lè bí nígbà mọ́kànlá àwọn ẹ̀kọ́ máa ròyìn alájà mi sutura ó kúlẹ̀ gan ìkúlẹ̀ tó kúlẹ̀ mi lọ bí 12 kan sí ìtòdúró ni abiyamọ ni Ọlọ́run kan ní kò ní jẹun ọmọ ni làbárì tí ọ̀dà àwọn àtàn tí ọ̀dà Ọlọ́run mọ̀jà bá wọn sọ. Àmín. àwọn àtàn kan bẹ kọ yẹ ní àpadà sí ibú bá kọ́ máa sọ bẹ́ẹ̀ ni ní àpadà sí ibú bá ní máa sọ ọdún tàn bẹ́ẹ̀. èmi Kàsálí lọ bẹ́ẹ̀ ládùúgbò yìí chípà mi ń lọ bí 180 but n sì kò sí mọ́ yes mo gbà bẹ́ẹ̀
dídà lọ́dà lọ́mọdẹ́gbẹ̀ ẹgbọ́tàn tí ọ̀dá apàdà sí ibùnú Allah àwọn tá a ti ṣe tọ́lọ́hún àìní lè ṣe mọ́ ọlọ́mọdé ọkàn wa. àmín. ààrẹ ní sàmì àdúrà. àmín. àmín. ó yẹ kẹ́rù ọmọ bẹ̀dá ilé mọ́ kírun ilé mọ́ gbàwẹ̀ tó bá wọ ọlọ́run àgbà bó sì wọ ọlọ́run akọ̀lé ọlọ́wọ́ bí màkà ti da tóun bó bá wọ ọlọ́run àgbà wọ́n wọ akọ̀lé ọlọ́wọ́ ọlọ́run ọmọ yẹn ní ọlọ́mọkà ní tọ́lọ́run ọgbà nígbà tó sì dé ẹ bọ́ sí yàbọ̀ tùlẹ̀ múra ìrọ̀lẹ́ Olúwa káàbọ̀. ìrọ̀lẹ́ Olúwa káàbọ̀ o. Màmá Mọ̀dínà tù káàbọ̀. ìrọ̀lẹ́ Olúwa káàbọ̀ o. wákà àwọn ará Èkó ìmọ̀ rẹ̀ ni màmá Shakira tù yóò sì múra kankan káwù màmá Shakira náà lọ́fẹ́ bí ìyá Shakira tù kí ni dé. gbàdé ti pọ̀ fẹ́ jẹ́ rèké. Allah ọlọ́wọ́n mọ̀ wá wò ọlọ́wọ́n mọ̀ màmá Shakira kẹ́ la labbayka wala sa'dayka. Allah ọlọ́mọ yẹn ni lọ bẹ́ẹ̀ tọ́lọ́mù wí bẹ́ẹ̀ fún tí ọmọ àwa la ti má sọ yìí láti ṣe rẹ́ sí yìí. ويمسكها إذا ما شاء ربي ويرسلها إذا نبذ القضاء. فيمسكها ọlọ́gbàdà kò béèrè owó. إذا ما شاء ربي. ọlọ́gbàdà kò béèrè gbọ̀nfẹ́ kọ́lé. فيمسكها إذا ما شاء ربي. فيمسكها إذا ما شاء ربي. فيرسلها إذا نبذ القضاء. kí ló kọ́ lọ́hùn bẹ́ẹ̀. Allah ẹ̀yin ọmọ béèrè ọmọ ẹ̀yin ọmọ béèrè ọmọ ẹ̀ sunrun ọmọ ẹ̀ mú pàfún ẹ̀ tún dà sí rí bẹ́ẹ̀ ni pé ọlọ́run á tún sùn lálẹ́ yìí ọ̀rọ̀ wa mọ̀ dọ́wọ́ rẹ̀ ọdún 17 mo ti fẹ́ ọmọbìnrin yìí yìí sì fẹ́ ṣe jàǹbá fún ìfẹ́ fẹ́yàwó mi ọlọ́run á tún lọ lálẹ́ yìí ni o ọlọ́run ní kíni kò sọ́mọ. فيمسكها إذا ما شاء ربي. bẹ́ẹ̀ ni ìdágúrẹ́. فيرسلها إذا نفذ القضاء. bó bá sì wà wọ ọlọ́run ẹ wá wà àwọn ọmọ tí máa léra wọn kí n bí sọ́jà ẹ wà àwọn ọmọ tí wọ́n máa léra wọn kí lábẹ́ bíríìjì ẹ wà àwọn ọmọ tí máa dúró bí ilé àwọn alápà lẹ́gbẹ̀ẹ́ gànà níbẹ̀ náà wọ́n ra mú wọ́n sì máa rún wọ́n gbó wọ́n ra yóò sì lóyún. فيرسلها إذا نفذ القضاء. فيرسلها إذا نفذ القضاء. bẹ́ẹ̀ ni bó bá wọ ọlọ́run àgbà bó sì wọ ọlọ́run akọ̀lé ọlọ́wọ́ ẹ àwa máa ń wọ halwa wàlá tí n bá ti ṣe la ilaha illallah 70,000 yẹ́dí ọkàn pa ọ́ ni kí ló le bàbá dá aláníyàn ọkàn sọ fọlọ́run ni ọlọ́run wọlé aṣẹ́ tí mo ṣe fún ìyá mi wọlé aṣẹ́ tí mo ṣe fún bàbá mi wọlé pé wọ́n jọ mí lójújú gbogbo nǹkan lọ láyé ìwọ ọlọ́run ní wà nǹkan báyìí ọlọ́run ni wọ́n sì ṣe ó sì ń la ilaha illallah táníyàn rí ọ̀dà ẹnìkan ò ní wí la ilaha illallah pẹ̀lú àníyàn tí ọ̀dà kọ́lọ́ wọn gbà ọmọ àtàn ayé ọwọ́ àlọ́ dánù gbọ̀n sí àlọ́ káwọn àkájọ ọ̀tún alóbìnrin mùrídá ọ̀gá Maria báyà ṣe é hà náà Maria báyà eré yín ọ̀dà ẹ lọ súnmọ́ ọlọ́run ẹ̀sán bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ ń gbọ́ yìí. ثم يساق المتقون. bàbá wa Zakariya àrígẹ́wúyọ̀ fúnma yusaqul muttaquna àwa mú àwọn tọ́bẹ̀rù ọlọ́run àmọ́ dà wọ́n so. إلى الجنة وفدا وفدا. a máa kó wọn lọ àlìjánná wífúdà. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rí ọmọ àlìjánná ọlọ́run òun respect ọmọ àlìjánná pọ̀ pé ẹ lọ ayé ẹ̀rí èèyàn pa ẹ̀ pààyàn ẹ̀ bá tẹ̀dájẹ́ ẹ̀ dá tẹ̀dárú gbogbo yòyò ayé ẹ̀yin kájú kú o ẹ̀mí mi ọlọ́run lọ́lọ́run wífúdàn àmàdà thumma yusaqul muttaquna ila aljanna wífúdàn àmàdà wọn lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ àbátàkárì àmà kíra wa àbátàká ọlọ́run bá wa ṣe wà lálẹ́ jẹ́nà nù ẹ̀yin olóṣì tẹ̀sí mọ́ ọlọ́run tẹ́lẹ̀ mọ́ àmà kí ẹ̀yin náà gbẹ̀ ń bá ń ké pé ọlọ́run báwọn dọ́ọ̀bù ẹ̀ wọn ò ṣe dáadáa láyé. ويساق المجرمون. àmà mú ẹ̀yin mùjìrímùn ẹ̀yin alábòsí. إلى جهنم وردا وردا. láyìlá ẹsẹ̀ rẹ̀ ní ẹsẹ̀ ẹ má ṣe kà. ẹ má ṣe kà o. bọ́tì ùkọ́ pẹ́tẹ́ ìkà jìyà ẹ dájúdájú rẹ̀ lóluwà ìsàlẹ̀.
ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní bàbá gbé nǹkan lé ọlọ́wọ́ máa rọra bàbá ní oní lọ́wọ́ tó lè bọ́ gbogbo ayé máa rọra máa furafa má fi saburú máa rántí pọ́ lọ́ọ́ da kí ni wọ́n yín lẹ̀. Ọ̀bù ọ̀nà kakọ́dí màlákìtà láàrídọ̀ túra. wàdánà lakali ìbáru fakana mẹ́sà. Wàdánà lakali ìbáru fakana mẹ́sà. aláìsàgàdé masiru kájà fakaburi. aláìsàgàdé masiru kájà fakaburi. wàyà zùtúrì bàdà súnmàdà. ayúwa nasi. ìyómi ràìlì. àrẹ́kà ánìlì mọ́tì mọ́fárìkìlá. tàbí ìnìnà ìlàlìbìlà. bẹ́ẹ̀ni. wàtàríkì mi dúníyà jàmíà kàbáyà. ilà àbíkútí ní wàhírí kọ́tì. babaláyé tá a ti lóbi gan. bàbá amaru mi. ìdágúrè yà lọ lọrin. ní sọ́là káàlì àlàmúkà. ń bọ̀ ó sùn èkó làmúrúkà kí ni èló la pa èló la pa mi mòlúrì yìí tó ń gbé làmúrúkà àwa ìbá rẹ nìkan tó gbélé kalẹ̀ nígbà yà mo fún yín lẹ̀ plot méjì á ti wá sí dago kan òru ni. bẹ́ẹ̀ni. nígbà òràwọ̀ lè rìn kò sígbà tá a lè rìn àwa gan ìjàngbà. Insha Allah. bá a bọ́ lọ́nà láago mẹ́jọ àádélé àti lọ rú ẹ̀rí. wọ́n sì pàdé wa wọ́n ní ẹ padà wọ́n dáná mo ní àwọn èsì ẹran wọn ń sún ọmọ nsonso àwọn èsì ara wọn. Allah. ẹ̀yin lẹ́mọ̀ tẹ́ bá kù ẹ̀yin tẹ́ bá wáyé tẹ́ ẹ yọ wá ẹ jẹ́ wọ́n máa tàn yín ẹ jẹ́ wọ́n máa tàn yín o ẹ múra ni o àbí kí n bá ìsàn délẹ̀. Inni ana Allah. Abdulwahid Àríyọ̀ bàbá wa Zakari yá àríkèwúyọ̀ ọlọ́run wa ní inni ana Allah èmi ni ọlọ́run. La ilaha illa ana. ẹ̀yin tẹ́ bá wá gbọ́ bẹ́ẹ̀ ẹni la ilaha illallah. La ilaha illallah. ẹ̀hún dáadáa káwọn kírísítẹ́nì àdúgbò yọ ọmọ pa ń bẹ ní. La ilaha illallah. ẹsẹ̀ wọn wáyé pàwọn ni wọ́n ní oh can I hear somebody shout hallelujah wọn ó sì hó lọ́ọ̀yẹ̀ àwọn tiwa ẹ bá ní ìbá nẹ́bí nígbà tí fana kọ̀ọ̀dù ẹ̀ kán sallallahu alaihi wasallam ẹ̀ gbádùn bọ́dọ̀ bá kànáà ìsìlámù yìí wallahi ẹ̀ gbádùn. Allah. ìsìlámù nù ẹ̀sìn tiwa ni you have to proud of your own religion. ẹnìkan proud rẹ̀ sí tiẹ̀ ọgbọ́ kìnní wọn tí wọ́n wọ̀ ni ó tún dé filẹ̀ sí kò tíjú ẹ bá láwọn alájà tiwa mọ̀lúdì yà wọ alájà wa Ṣakira ẹ̀yin lẹ́jọ́ níwájú àwọn afáàtàn bá tilẹ̀ wẹ́kọ̀mù wọn alájà wa àbíwá mísánná wàláyé mi ò lè jó àmọ́ tá a bá ní ẹ jẹ́ àjẹyó olùsí ó lè jó yìí. Inni ana Allah. ẹbí ọlọ́run ọ̀kan tó tó ọ̀kan ni mo jẹ́. La ilaha illa ana. Abdulaziz ọlọ́jẹ̀. Akramakallah. La ilaha illa ana kò sí ọba kan àfi mi ọlọ́run. La shabiha li. kọ̀sẹ̀ntẹ́ fi Abdulwahid Àríyọ̀ mọ́ ọgbẹ́ ọlọ́run láṣàbí àlí tàlẹ́fẹ́ fi jọ èmi ọlọ́run ọba akíolú irú rẹ̀ ń bẹ ọba òjọ́lá onírú ọba agége onírú àti ìdágbádélélẹ́rí tí ń bẹ ní rẹ́dàbà òtún pẹ́ǹsì ni mà onírú. Walaysa sultanu ghayra sultani. walaysa sultanu ghayra sultani. agbára kan ti sí lẹ́yìn agbára èmi ọlọ́run orin ni yá ayú ọlọ́run ni yá ma'shara al-jinni wal insi in istata'tum an tanfuzu min aqtari as-samawati wal ardi fanfuzu la tanfuzuna illa bisultani. ẹ máa wọ́n Allah ẹ bá lè fò lókè tẹ lè fò nílẹ̀ ọmọ anabi adama ẹ máa fò kárí illa bisultani ẹ lágbára kan lẹ́yìn agbára èmi ọlọ́run oṣó tó sùnyàn mọ́lẹ̀ téèyàn rí so àti ọlọ́run náà ni ọlọ́run tí ló so ṣe rí ibú ni oṣó èèyàn mélòó lẹ́ lè so bẹ́ẹ̀ bá rí màlúù tó ya wèrè bàbá oṣó sẹ́ẹ̀ lè dúró tí màlúù ya wèrè tọ́nà jùbọ́ àìtọ́ ń lé mọ́ pé ẹ̀yà kọ́ wá pé èmi oṣó àdúgbò yìí nìyí sọ́ọ̀ lè dúró tẹ́ẹ̀kan ń dẹ́rù bọ́ mànẹ́bí adámàkì pẹ̀lú rọ́ ẹ̀yin àjẹ́ ìjẹ́ lè dúró báwọn olè bá dé tí wọ́n ní ẹ̀sílẹ̀kùn tẹ́ẹ̀kan pé ta ni láyìí dáa ẹ̀yin èlé wàlá ẹ̀yin ọlọ́run ẹ̀yin sọmọdún àbí gbogbo yóò tẹ̀yìn lè ní tá a bá kọ́kọ́ sọ pé àwa ò lè wàhálà dénú lé àjẹ́ yóò mọ
kódà ibi tí ọba kó sí yọmọ wa ni bá jẹ ti lóhun já ẹ máa pa àwa tá à ń bẹnu lẹ máa fà wá lẹjẹ mú eré yín ọ̀dà ẹ lọ bá wọn olè bẹ́ẹ̀ bá dààmú ẹ bá wọn olè ń bẹ kẹfẹ jẹ wọn mú àwọn ọmọ tí wọ́n gbé confam English dání yàtọ̀ sí ìmọ̀ ọlọ́pàá wetin you carry yàrá rí pé ẹ̀jì tún sílẹ̀kùn ó tún ní abẹ́rò pé tíátà làbẹ́ àti ń bí ni boys ẹ jẹ́ kí wọ́n dà mọ́ action para Alhaji ẹ sílẹ̀kùn o tọ́lá wọn léyìí o ìlàlà ọlọ́run tó wá dá olè ó kì í ń lọ ẹ̀ gbọ́ ọlọ́run tó dá oṣó ó kì í ń lọ ẹ̀ gbọ́ ọlọ́run tó dá àjẹ́ ó kì í ń lọ ẹ̀ gbọ́ ẹ máa wọ ọlọ́run ẹ bọ́ mádàmọ̀ ti rí ọlọ́run pé ẹ wọ mádàmọ̀ ti rí ọlọ́run pé kéèyàn ó sì lọ gé eré òkú àfa kéwúlà àfa kéwú tún lè bá dé di àrùn rọ irí à ń jó irí kálukú wa gbọ́n ní kálukú bá tún rẹ́ sàárè pa nísìn wọn ò tún játẹ́gùn ọ̀fẹ́ sínú àwọn tí ń bẹnu sàárè mọ́ àtún rẹ̀ pa nítorí yín ẹ gbà yẹn ẹ ní kíní kan lẹ́ ń ṣe ìka ọ̀tún ìka ọ̀kánkán ìka àárín eyín ọ̀kan kí lè fẹ́ ayé tó báyìí ayé tó báyìí à ń bá yé lọ bẹ́ẹ̀ ni kí ló dé ọlọ́run ni ẹ lọ dúró tì gbogbo ẹ̀ lèmi ọlọ́run ó béèrè Allah lọ́sẹ̀ bí àlì nǹkan kan ọjọ́ èmi ọlọ́run. walaysa sulitanu ghayra sulitani. máa bọ̀ má jẹ́ ọmọ fà púpọ̀ mọ́. hal jaza'u li insani illa al ihsanu. gbogbo ẹni bá ṣe ara tẹ́lẹ̀ dáadáa náà ni ọgbà bọ́bá ìsàbúrú ọgbà burú ẹ wo iye àwọn àjẹ́ tàbí tán wọn ọ̀dà àtàwọn ọmọ tán fi ayé ẹ wo iye àwọn oṣó tàbí tán wọn ọ̀dà àtàwọn ẹ wo àwọn ògbóni kò ní dáa fún yín ẹ wo iye ògbóni ẹ wo bọ́n ti ráre kú láyé ẹ wà kẹtẹ máa pé ńgbà náà aláwo làwọn tí wọn gbogbo sàkìtà máa fi mọ kíni tó wọlé tá a fi nura wọn gégégégé wọn tún ṣe yẹtuyẹtu wọn ń wé kilérí wọn làwọn aláwo ẹ̀yin tẹ gbọ́n wo lè tẹ mọ́ bí ẹjú sàkìsí mọ́ sọ ẹ wá lóògùn nu. hukiya. ẹ máa gbọ́rọ̀ tá a fẹ́ wí ibẹ̀ láti ṣàdúrà. kana fi bani israila. ń bẹ nínú Bani Israila. rajulun yakisiru sadaqa. ọkùnrin kan ọwọ́ fẹ́ràn náà kọ́ mọ́ ṣe sàrà púpọ̀. falamma mata. bàbá wa Zakariya Arigewuyo ẹni sọ nípa revenge ẹ̀san aljaza ẹ̀san lẹ́fẹ̀ẹ́ gbọ́ ibẹ̀ gan mọ́ wá dé yìí. a kan bẹ wọn ọmọ kí wà mọ́ wọn máa fa àti bá ń ti wá sí wọn mọ̀ ọ̀rọ̀ ẹ̀ sọ. a kan bẹ wọn ọ̀gbádùn. wọ́n lè ní agbẹ́pọ̀ sí wàásù lóòótọ́ wọ́n ní kó sọ nípa ẹ̀san ẹ̀san wà dàtà wá gbọ́ kéwù tètè kékeré wọn tó bí ìyá ẹ̀. láti bàrà àdínì tí ń kéwú bọ̀ wọn tó lọ sọ mi sọ́dọ̀ oníwàásí àgbáyé wọn tó ṣe mí bí ó ti ṣe ntí ọ̀fọ́ mẹ́ẹ̀ tó bí ó sì fẹ́ mi Buhari Musa látara sísìn àfa wọn ò fún ọmọ wọn tí wọ́n bí gbogbo ẹnu ní fi ń sọ wọ́n sì gbé fẹ́mi kì í sì ń sa ẹ̀ sì ń jẹ́ ó dá kéèyàn sin àfa púpọ̀ ọlọ́njọ́ dá fáfá mi mọ̀jẹ̀ ọ̀rá ti pọ̀ tán tí ọ̀dà. àmín. ẹ sọ̀rọ̀ àfa yín díẹ̀ ẹ bù wọn díẹ̀ ẹ̀yin lẹ́ màlẹ̀ àfa yín tí ẹ ò ní dá kì í ṣègbè bó ti ń màlì àfa rẹ tó tún lọ wí un jẹ ń bó ti ní ẹ rà àfa tá àfa báyàwó ọmọ kéwú ẹsùn àríyọ Ọlọ́run bọ àwọn àfa rẹ nǹkan àfa sàṣepọ̀ pẹ̀lú ìyàwó ọmọ kéwú ọwọ́ ká àfa mọ́ ọmọ kéwú pé kọ̀mọ́ bá àti kò lè pè yàn pé ẹgbà mí o ìṣònú ẹ̀kú ọmọ sọ wà dákẹ́ àfa wa ní Abdulateef ẹ wò ìyàwó tó yà fàdágbàkú Abdulateef agbábọ́kẹ́lá ọmọ wa rò sínú pé torí Ọlọ́run ẹ̀wọ̀n àfáàtì ńláàgùn ìyàwó mi ìdá. ìkẹ́ àdọ́là tó gbé. àlàáfíà lọ́pọ̀lọpọ̀. ìkẹ́ àdọ́là tó gbé. àlàáfíà lọ́pọ̀lọpọ̀. bàbá búdúrà yìí mi ó ní wọ́n sin àgbáyé àfa dáadáa. ń lọ ọ̀dọ̀ kí n tó parí kan ni bọ́lọ̀n bá ní rí parí mi sì rí parí tó ìwọ náà wáyé kú ọ̀sọ́ mọ̀ lọ́wọ́ wá tíra tó wà nígbà náà lóòótọ́ mọ̀ tí wọ́n ń pè ń kéwù lọ́wọ́ gbá rìsáàsì pé tí Buhari sọ̀n mo tiẹ̀ fẹ́ mọ búrò ti rí lọ́wọ́ ka tíra nígbà ọba ka tíra ti rí ẹ bá fẹ́ dàrú tí wọ́n béèrè okú ẹ̀ tó ọ̀nà tí mọ́. ìdí méjìlá. wọ́n mọ̀ pé èèyàn máa wá tí èèyàn kéwù ni wọ́n mọ̀ pé kéwù èsì sẹ́ bá àfa kan bá bẹ mọ́tàlá sí ti bá ń sọ̀rọ̀ máa pọ́n lé ni má tó pé kí ni wọ́n ń wí mọ́ ẹnu wọn tó ké tó mọ̀ ni wọn náà bọ́ta wí wo káyọ̀ kó o wí òun ò tiẹ̀ tó káyọ̀ wá pé dúró pé àfẹ́ gbọ́ ọmọ Adamu lálẹ́ káwá ní gbọ́ wáyé pẹ́lú mi ni wọ́n ní kọ́ wá sí ní ìsìn Buhari wọ́n gbé pé wọ́n bọ̀ ọmọ Adamu Moise Buhari kan yìí náà eléyìí tó dẹ̀ ń ké gbígbà tó ń ṣàgbàdo lẹ̀ bọ́ọ̀ mi ń lọ wọ Arsenal
ń lọ ti ẹnu Buhari lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni n bò ṣe pẹ́ ni aràn sínú Allah èmi náà ní mi ti ṣe wá sí ẹ̀rọ mi ti délẹ̀ kan tó o mọ̀ pé baba Dáúdà Gbèrè tiẹ̀ kọ́ èmi rò kọ́ ní baba Dáúdà Gbèrè níbo ni ó yìí ti lọ ẹni aràn sínú wàlẹ́ àníkọ́ ọmọ sí lọ́hùn ni ọ̀dà àìsí lọ́hùn òun ló burú jù èmi yẹ kí ni o kí ló dé ìmáàmù àwọn ti fẹ́ràn kí wọn kékeré kí wọn bẹ̀rẹ̀ kí wọn gbàlù Kùránì tán lọ́ọ̀dọ̀ àfa síríìtì kejì Yasin wal Qur'ani hakim Allahu akbar aláìkírun ni ọ̀dà èmi gbọ́ wá sí àbáṣà lọ́nà o kí ni wọ́n wí èmi gbọ́ nǹkan tán wí tí ẹ fẹ́ dànù má wulẹ̀ kọ́ wá sílẹ̀ lọ́ọ̀dọ̀ síríìtì kejì àbá kàsínà tó yẹ pé gbogbo ọjọ́ ayé ẹ wọ̀ náà ni ọ bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ fún abálọ̀ ọwọ́ náà ìyá rẹ̀ ọwọ́ náà bàbá rẹ̀ ọwọ́ náà ọ bẹ̀rù Ọlọ́run lọ́hùn ni àìgbọ́ wá sí ni ọ̀dà